Ẹ̀yin tẹ́ fẹ́ lọ ìlú èbó ẹnìkan ń lọ sásọ síta yìí ẹ̀bẹ́ẹ̀rí aṣọ ti gan pa ó ti di páálí nǹkan ń bẹ lágbà abẹ́ẹ̀rí yìí èyí ló gbé mọ̀lú sórí mọ́sìnì àwọn ará Uganda bí nǹkan abẹ́ẹ̀rí mọ̀lú náà sì jókòó ó farabalẹ̀ sí alágbà. Ìyàwó kan lọ́pọ̀ ọkọ rẹ̀ pé dákun àdìó bá ń na ẹ̀yìn mi lọ́kọ náà bá ní ẹ̀jẹ̀ àwọlé jẹ́ ń bọ́ sí lórí bẹ́ẹ̀. Ìyàwó bá níbo lẹ́yìn ọmọ márùn-ún àbórí wọn ó kò bá mi wèrè kan lélẹ̀ ń wẹ̀ ó bomi sínú láìlọ́ọ̀nù lókè omi kìíní ń sá nǹkan tó ẹ̀ wò tí ó ṣe ní ọba fúnra rẹ̀ ń sáwà oríṣiríṣi kọ́ńtẹ́ǹtì orí rẹ̀ sì pé abẹ́ẹ̀rí kìíní ṣe ń jò ẹ̀yin tẹ́ ẹ̀ bá ní sáwà nù lé ọgbọ́n tẹ̀lé abẹ́ẹ̀ bó ṣe dúdú ọlágbà abẹ́ẹ̀rí lé ọmọ Pablo kan lélẹ̀ ó ní I spent 6 million in my room abẹ́ẹ̀rí ẹ̀rí ilé wọn spend 6 million naira àbí ọmọ tí ń sọ ni ẹ̀gbọ́n ṣé yìí tó 6 million ẹ̀yin náà wò. Wèrè kan ẹni ń bọ̀ abẹ́ẹ̀rí obìnrin náà ni ó wá jí nǹkan níwájú ilé onílé kò mọ̀ pé kámẹ́rà ń rékọ́ọ̀dù lọ́ba sá lọ ó gbé mọ́tò wá ní ó ṣe wọnú mọ́tò mọ̀ ohun tí ó ṣẹlẹ̀ ní gbáà mọ́tò ń ṣe rún nu wọn ní kámà gidi ni ohun tó jí báyìí ọlọ́mọ tún mọ́tò ṣe abẹ́ẹ̀rí ó wa mọ́tò ń lọ ọ̀gá abẹ́ẹ̀rí lé ìyàwó kàbọ̀ ọkọ̀ kan lélẹ̀ ríǹgì wọn ti bọ̀wọ́ ọwọ́ ti wá yọ ọkọ̀ ń tọ̀ abẹ́ẹ̀rí a mọ̀ sí àwọn obìnrin pọ̀ wọ́n bá ṣe wẹ́ẹ̀dì báyìí wọ́n fi ríǹgì ń sọ́wọ́ nígbà wọ́n bá lóyún báyìí wọ́n jẹ̀jẹ̀ kú jẹ díẹ̀ ọwọ́ ti tóbi abẹ́ẹ̀rí ọwọ́ ti dẹ̀ abẹ́ẹ̀rí ọ̀yọ́ ọlágbà àwọn ẹni wọ́n ti ṣègbéyàwó láti bí ọdún 5 wọn ò gbọ́pá wọn ò gbọ́po níyàwó bá sọ fọ́kọ rẹ̀ pé wò àkànní ọmọ ti lóyún ọkọ wò pé àbá ń ṣe ni ọ̀gá ojú àwọn lọ́kọláya ojú wọn rí abá àwọn ọkọláya abá wọn yọ àwọn rèé inú wọn ń dùn ayọ̀ wọn kún ọdún 2024 báyìí wọ́n mọ̀ retí ọmọ làǹtìlanti abẹ́ẹ̀rí inú wọn dùn mọ̀ wò ní ìsìn 5 years later kò yí sí èèyàn máa wá ọmọ iṣẹ́ gidi ni ní mọ ibi tí dàrún lásì wọ́n ní 5 years of hoping wọ́n dúró di àákò olúwa nígbà mo rí kíní mo ní ọ̀làgbà 5 years of praying ẹlòmíì sì ti wà ó ti pẹ́ abẹ́ẹ̀rí ọkàn lọ́wọ́ báyàwó rẹ̀ pé ọlọ́run ò sí wọ́n ní and God answered our prayer ọlọ́run dá wọn lóhùn ìrètí wà fún gbogbo èèyàn ọlọ́run tí ń ṣe ọbẹ̀ kò kú òǹdí àrò kéyìí máa jẹ́ gẹ́gẹ́ bí hope fún gbogbo ẹni tí ń wojú olúwa fún ọmọ làǹtìlanti ọmọ aláyọ̀ ọlọ́run ó ṣe tì yín abẹ́ẹ̀rí scan tí wọ́n ṣe rèé gbogbo nǹkan wọ́n rà fún ọmọ ńgbà tí ó bá dé ìgbádùn lọmọ yóò bọ́ sí abẹ́ẹ̀rí wọ́n tiẹ̀ ti ra aṣọ abẹ́ẹ̀rí alágbà abiyamọ òkú ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ kí ọmọ ń dé láyọ̀ àtàláfíà àgbóhùn ìyá àgbóhùn ọmọ abẹ́ẹ̀rí ọkọ àti ìyàwó ẹ̀lẹ́ o àkíyìn o abẹ́ẹ̀rí eléyìí ìyá alágbàdo ń da kinní sí ojú odò ìwà tí ọ̀dà àwọn kan wọ́n fídíò ẹ̀ pé ẹ̀yẹ gbé ọ̀gá ìyá Bọ́lá rẹ̀ rèé ìyá nǹkan bẹ ní ara wọn náà àwọn tí ó mọ̀ pa orin ẹ̀mí nílẹ̀ káàárọ̀ òjìrè ọkọ pàtàkì nìyá Bọ́lá rẹ̀ jẹ́ àgbà ti dé àbẹ̀rí fìlà wọn náà ní nǹkan ẹ̀làgà ẹ̀rí aṣọ wọn ní tàn yẹ̀rì abọ́ olówó kan lórí ìfẹ́ obìnrin tó rẹwà láwọn èèyàn ní pé obìnrin èèyàn bá ti lówó báyìí kò sẹ́ni tóbìnrin ò lè fẹ́ bàbá tó ti darúgbó yìí àwọn ní owó ń bẹ lọ́wọ́ bàbá obìnrin ẹ̀làgà àwọn ọkọ kan àti ìyàwó wọ́n ń sọ̀rọ̀ níbi ìgbéyàwó wọn ọmọ ìní ń dà wọ́n láàmú ẹnìkan béèrè lọ́wọ́ mi ń jò ní pé kí làwọn ọkọ àti ìyàwó tiẹ̀ máa ń rí sọ níbi wọ́n máa ń jókòó sí náà ẹ bá ti jọ́ rẹ̀ ẹ sàmọ̀ gist ni abẹ́ẹ̀rí ọmọ ẹ̀ wọ́n ní fa Colorado àbí kí tiẹ̀ wọ́n ní fà náà ẹ mọ̀ gbọ́n tí ẹnì yìí ń sọ
ẹni ń fa kìtì ẹni ó sáà gbọ́n tí ń fà náà ẹ mọ̀ wò ní ìsìn ọmọ ike wọ́n fa tábà kiri wọ́n fa gọ́ọ̀mù àbẹ́ẹ̀rí bóyá ọkùnrin wọn ti gbé báyà bí kí wọ́n ń pè Adó ọkùnrin ló gbé ẹ bá rí ibìkan gbé lọ kí wọ́n bí tí wọ́n ti lè fún ní rehabilitation bóyá kò lára kò lẹ́bí wọ́n kàn dímọ̀jọ sílẹ̀ wọn ti ẹni tọ́jú rẹ̀ lọ́wọ́ ṣàánú oríṣiríṣi nǹkan mo bá yá ní sí ọmọ fọwọ́ ṣe àfọwọ́rá yọmọ gbé nǹkan ẹgbọ́n tọkùnrin sọ. Ó yá mú gọ́ọ̀mù sókè mo sọ fún ẹ ní last time mo ní kó má máa fa gọ́ọ̀mù lọ́mọ kékeré ara ẹ wàá máa fa gọ́ọ̀mù wàá rọ gọ́ọ̀mù sínú ike tó ẹ wo sáà ẹ wo gọ́ọ̀mù ẹ wo ó yá sí fún ara ẹ ọmọ kékeré ara ẹ wàá máa fa gọ́ọ̀mù mo sọ fún ẹ ní last time mo ní kó má máa fa gọ́ọ̀mù àbí. Kí ló ń fi gọ́ọ̀mù rẹ ṣe? Ẹ wo. Òun smoke. Ẹ wo gọ́ọ̀mù báyìí. Ọmọ kékeré arọ gọ́ọ̀mù sínú lálọ́nù a máa fà wá háì. Àbí olùkílẹ̀ ń pẹ́ báyìí. Ẹ wo ẹ gbé lọ ibi tí wọ́n ti rí ààbò ẹ̀. Ẹ káàbọ̀ ìyá Àwẹ̀ró rèé àti àgbà òṣèré Adérelé àgbà ti dé ẹ̀bẹ̀rẹ̀ ìyá ẹ̀ ti ń tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ orókùn ìlọ́ràn èèyàn bá dàwọ́ bá sanra tí orókùn bá ń dà láàmú báyìí àti rìn ọ̀dọ̀gùn ìyá ti darúgbó ojú ti ń lọ ìyá Àwẹ̀ró alágbà àwọn àgbà òṣèré nù làwọn èèyàn ń kí wọn pé ìyá ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ẹ káàbọ̀ àwọn òṣèré tápàn wọ́n gbà lálejò ń bí. Ó jáde ẹkúṣẹ́ ẹgbẹ́ ayé ẹ̀lẹ́ ọkọ ẹ̀lẹ́ mọ́mí àǹtí Rámọ́tà ẹ̀rí steppings wọn alàgbà wọn tiẹ̀ láwọn òsì confidence ń pọ̀ ẹ̀rí ni wọ́n ju ẹ̀lẹ́ o àwọn ẹni àǹtí Rámọ́tà ní ẹ̀lẹ́ o akíyàn abẹ́rẹ́ ó lè kú ẹnu àǹtí ó sì mú ju nǹkan lọ ẹnu mú jabẹ. Ẹ̀rí àlùkò náà rèé àjẹ́là igwe abẹ́rẹ́ ojú ń dùn bàbá abẹ́rẹ́ ibi tí kéwà ti ń ṣe oyè olórí ọmọọba ni ó ti wá kí àwọn ẹni tí ó wà lórí kínní àwọn MC gbogbo àwọn alága alàgbà ìròyìn kan sọ ńgbà náà pé ojú ń dùn rẹ̀ mí ò kíní kan abẹ́rẹ́ ọ̀gá ojú ọlágbára nú ara níbo tí ẹni ọlágbára nú ara síbi tí ọlágbá Ọlọ́run ó ṣàánú gbogbo wa wọ́n má jẹ́ kí ẹ̀kánú ara wa kó rè lédè wa abẹ́rẹ́ ńlẹ́ o igwe. Gbogbo súnmọ́ ìnákílẹ̀ Ìjẹ̀bú recognize rẹ̀ ní àlùkò. Ẹ ṣe kan òwe fún àdúró tí ọba alábàámbí ní káàkiri. Ẹ̀rílé owó dáa yá àbèjì ẹ wo bẹ́ẹ̀dì onítáyà ẹni ń yí lọ olówó ó sọ gbogbo tán abẹ́ẹ̀rílé ó ti kù ìyá alájà kan ní táwọn ẹni kí lè rò pé ń ṣẹlẹ̀ nínú fídíò ẹni ó yá mú un lọ sọ́dọ̀ ọkọ rẹ̀.
ọmọ mi lọ ọ̀dọ̀ ń fún ọ lóyún lónìí abẹ́rẹ́ ọmọ tí wọ́n fi tàlájà àwọn kan ti gbà lóyún ọlọ́run ṣàánú àgbà òṣèré Sokoti alágbẹ̀dẹ ọ̀run ńlá àwọn ọmọ rẹ̀ ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde bàbá náà ò pé àwọn náà ò sí ń bẹ̀ àwọn ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ ìyàwó àbúrò ọmọ gbogbo wọn bá wọn ká kú oríire ẹ̀rí bàbá rẹ̀ ẹlẹ́gà wo àníyàn jù báyìí lọ lórí ìròyìn oríṣiríṣi wa tàlẹ́ òní. I'm not the graduate, I'm the graduate's friends. I'm not the graduate, I'm the graduate's PA. I'm not the graduate, I'm the graduate's younger brother. I'm not the graduate, I'm the graduate's sister. I'm not the graduate, I'm the graduate mother. I'm not the graduate, I'm the graduate's brother. I am not the graduate, I am the re-graduate's father. We are the graduates!